Aláròyé máa wí o. Sunday Igbòho ṣèlérí fún wọn ní Kwara, èyí lohun tí mo fẹ́ ṣe. Gbajúmọ̀ ajìjàgbara ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igbòho ti fi àwọn èèyàn ìpínlẹ̀ Kwara lọ́kàn balẹ̀ pé òun yóò lo àwọn ọmọ ogun ìrù ẹkùn láti gba gbogbo inú igbó ìpínlẹ̀ Kwara táwọn afẹ̀míṣòfò ti sọ di ibùba wọn padà fáwọn èèyàn náà tí àwọn ọ̀daràn yìí kò sì ní láǹfààní láti máa lo ilẹ̀ àwọn èèyàn Kwara fi ṣiṣẹ́ ibi mọ́. Lọ́jọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù keje ọdún yìí ni Ìgbòho sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ elétò ààbò ìrù ẹkùn tóun fúnra rẹ̀ dá sílẹ̀ nílé ẹgbẹ́ ọmọ Ìgbómìnà Gànmọ́ Ìlọrin nípínlẹ̀ Kwara. Ọkùnrin yìí fèsì sí àhesọ ọ̀rọ̀ tó ń lọ pé gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ náà lòdì sí wíwá tóun wá sí Kwara. Ó ní àwọn ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ ìrù ẹkùn yìí láti kan akitiyan ìjọba àtàwọn agbófinró tó fi mọ́ àwọn iléeṣẹ́ ètò ààbò tó jẹ́ tìjọba lọ́wọ́ ní lójúnà àti lè gbógun ti àwọn agbébọn àtàwọn ọ̀daràn míì láwọn agbègbè tí wọ́n ti ń ṣòro. Ó ní irọ́ ni wípé gómìnà Abdulrazak kò faramọ́ wíwá òun tóun wá sí Kwara àti pé òun mọ̀ wípé gbogbo bí àwọn ará ìlú ṣe ń dààmú lórí ètò ààbò tí kò fararọ yìí kò dùn mọ́ gómìnà nínú pàápàá. Ìgbòho ní mi ò bá ti dé sí Ìlọrin ṣáájú àsìkò yìí, ṣùgbọ́n mò ń gbọ́ àwọn àhesọ ọ̀rọ̀ kan pé gómìnà kò faramọ́ pé kí n wá. Ìyẹn jọ mí lójú gan-an nítorí mo mọ̀ wípé gómìnà Abdulrahman Abdulrazak kò ní gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Èmi tún nígbàgbọ́ pé ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn Kwara tí wọ́n ń jí wọn gbé ní gbogbo ìgbà ń kọ wọn lóminú. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn kò bá má ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò wá láti dáàbò bo àwọn èèyàn náà. Ìgbòho wá dúpẹ́ lọ́wọ́ CP Adékìmí Òjó tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fún ìwà ìmọṣẹ́ṣe rẹ̀ àti bó ṣe ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ elétò ààbò tó jẹ́ tiwantiwa. Ó ní èèyàn kan tó tẹra mọ́ṣẹ́ tó sì ń ṣiṣẹ́ takuntakun ní CP Adékìmí Òjó. Mo rántí àsìkò kan tá a lọ dóòlà àwọn èèyàn kan, a jọ gbọ́n gbogbo igbó tó já sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti Kwara yẹ́bẹ́yẹ́bẹ́ ni. Nígbà tá a dé agbègbè Kwara, mo sọ̀rọ̀ nípa ìrìn wa àti ìgbésẹ̀ wa fún wọn. Ní kíákíá ni wọ́n sì ti fi àwọn ọmọ wọn ránṣẹ́ sí wa pẹ̀lú àṣẹ ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tó kàn fún wọn láti ṣe báyìí, ọkùnrin ajìjàgbara tó ń pè fún Yorùbá Nation yìí ní ìlú baba ńlá làwọn yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́, bẹ́ẹ̀ làwọn yóò padà sí agbègbè Èrùkú. Ó ní àwọn agbègbè méjì yìí ní ọ̀rọ̀ ètò ààbò tí kò dáa ti kàn wọ́n jùlọ gbọ̀ngbọ̀n. Dídé tí iléeṣẹ́ ètò ààbò ìrù ẹkùn dé sí Kwara lásán ti kó ìnira bá àwọn ọ̀daràn. Baba ńlá ni àkọ́kọ́ máa dojúkọ níbi tí ọ̀pọ̀ ènìyàn ṣàpèjúwe bí ilé àwọn agbébọn gangan. A tún gba Èrùkú lọ kọjá nígbà tá à ń gba ìpínlẹ̀ Kogi bọ̀, a ó sì tún padà darí síbẹ̀. Ilẹ̀ bàbá wa rèé, ọ̀daràn kankan kò sì lè lé wa kúrò níbẹ̀. Àwọn tí wọ́n fara pamọ́ sínú igbó wa kò lè halẹ̀ mọ́ wa láti fìlú wa sílẹ̀ fún wọn. Bákan náà ló là á mọ́lẹ̀ pé ìrù ẹkùn táwọn gbé wá sí Kwara yìí kò wá láti rọ́pò iléeṣẹ́ ọlọ́pàá tàbí àwọn iléeṣẹ́ ètò ààbò yòókù tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tó jẹ́ ọ̀nà láti túbọ̀ rọ akitiyan wọn lágbára láti lè dá àlàáfíà padà sí gbogbo ìpínlẹ̀ Kwara. Ó ní ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò kò bá ti dọ̀rọ̀ ìtàn, àmọ́ gbogbo wàhálà náà túbọ̀ ń tẹ̀síwájú sí i nítorí àtìlẹ́yìn àti olóbó táwọn èèyàn àdúgbò ń ta wọn ni. Ó wá ra àwọn ará ìlú pàápàá àwọn ọ̀dọ́ láti ràn wọ́n lọ́wọ́ láti lè tú àṣírí àwọn ẹni ibi yìí. Ìgbòho tó sọ̀rọ̀ síwájú sí wípé irọ́ tó jìnnà sí òótọ́ ní ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri pé nítorí àti gbógun ti àwọn ẹ̀yà Fúlàní lòun ṣe dá ìrù ẹkùn sílẹ̀. Ọkùnrin yìí ní àwọn ọ̀daràn láì wo ti ẹ̀sìn tàbí ẹ̀yà tí wọ́n jẹ́ gangan ni àwọn torí rẹ̀ jáde wá. Àwọn èèyàn kan ti ń gbé irọ́ burúkú kiri pé àwọn Fúlàní ní Sunday Ìgbòho wá bájà ní Kwara. Ìyẹn kì í ṣe òótọ́ o. Àwa ò níṣòro, bẹ́ẹ̀ la ò bá tàwọn ẹ̀yà Fúlàní tí kò mọwọ́ mẹsẹ̀ tàbí àwọn ẹ̀yà míì wá. Àwọn ọ̀daràn gan-an làwa ń bájà láì fi ibi tí wọ́n ti wá ṣe. Tẹ́ ẹ bá kẹ́fín pé ẹnìkan ṣonígbọ̀wọ́ fáwọn agbébọn tí kì í sì ṣe wípé ó ní nǹkan ìjà lọ́wọ́, ẹ fa irú ẹni bẹ́ẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Ẹ má ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín o. Àmọ́ ṣá o, tí ẹ bá rẹ́ni tó gbé nǹkan ìjà olóró ńlá lọ́wọ́ láwọn inú igbó wa tàbí tí wọ́n ń gbìyànjú láti wọ àwọn inú ìlú wa wá, ìyẹn léwu fún ẹ̀mí àwọn aláìṣẹ̀ láàrin ìlú. A sì gbọ́dọ̀ dá irú àwọn èèyàn bẹ́ẹ̀ dúró kí wọ́n tó ṣọṣẹ́. Ó wá dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu
ẹni tó sọ wípé ó ṣe agbátẹrù bí àwọn ṣe dá ìró ẹkùn sílẹ̀. Ó gbà ládùúrà pé kí Ọlọ́run túbọ̀ ṣe àlékún àlàáfíà fún un kí ó sì ṣe àṣeyọrí lórí ètò ààbò ní Nàìjíríà. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.